ó ti gbowó kò sí nǹkan tó stop ẹ̀ láti má ṣiṣẹ́ ó kọ̀ kò ṣiṣẹ́ nítorí pé ó pledge loyalty ẹ̀ pẹ̀lú yín ṣòwárí loyalty ẹ̀ tó pledge pẹ̀lú yín yẹn Ọlọ́run nìkan ló lè yọ nínú tó kiri ẹ̀ bọ̀ bẹ́ẹ̀dẹ̀ Lizzy tó ń trendy òun lẹ̀sìn mo fún yín lọ́dún 5 sí ṣe bíṣọ̀bù pàrágà tán ṣí fún wọ àárín ọdún kan ló ṣubú ọkọ ó ṣubú àlè ó ṣubú àbí ọkọ náà fi 5,000 bá sùn ṣó tẹ́ bá ṣe mo máa fi ṣe analysis fún yín since tó ti jẹ́ wípé sista wa wọ́n ti gbà láti ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú yín you don't understand sista mi ó ti gbà láti ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú yín ó ti gbowó kò sí nǹkan tó stop ẹ̀ láti má ṣiṣẹ́ ó kọ̀ kò ṣiṣẹ́ nítorí pé ó pledge loyalty ẹ̀ pẹ̀lú yín ṣòwárí loyalty ẹ̀ tó pledge pẹ̀lú yín yẹn Ọlọ́run nìkan ló lè yọ nínú tó kiri ẹ̀ bọ̀ Ọlọ́run nìkan ló lè yọ mo dẹ̀ ti sọ fún yín mo ní kẹ́ ẹ sún síwájú ẹ má àdì mi mọ́ ẹ sún síwájú ṣó tí mo ṣe lọ yìí tí má débi tí mo ń lọ tí má débi tí mo ń lọ tí má cut tó bá di ìrọ̀lẹ́ málẹ́ máa wá parí ẹ̀ ṣe rí pé kéèsì Mohbad ọgbọ̀ngbọ́n la fi gba ọmọ Mohbad lẹ́nu wọn tó fi ń tọrọ bárà ìyẹn pẹ̀lú nǹkan tó ń dùn wọn òkú Mohbad tó ń rí fi tọrọ bárà mọ́ gbogbo pátá Mohbad tán lọ kó wọ́n fẹ́ kẹ́ gbọ́ kínní ìdàdà ẹ máa gbọ́ ẹ máa gbọ́. orí ìyàwó òjò gbogbo wọn rẹ́rìn bẹ́ẹ̀ sí ẹ̀ gbogbo Instagram ó ti dàrú ẹ̀yìn tí tọ́kì kùndùsì fún yín ó gbé. ẹ ṣe fíìmù ẹ̀ ta ẹ ṣe fíìmù ẹ̀ níláárí ẹ ṣe fíìmù ẹ̀ ṣoríire àmọ́ bẹ́ẹ̀dẹ̀ Lizzy tó trendy òun lẹ̀sìn lójú yín á ní kẹ́ lọ wá ṣẹ̀ṣẹ̀ yan ọmọ ọ̀lẹ ẹ ṣe fíìmù ẹ jẹ̀bi bọ̀ ni ẹ rẹ́ yẹ bẹ́ẹ̀dẹ̀ Lizzy tó ń trendy òun lẹ̀sìn mo fún yín lọ́dún 5 sí ṣe bíṣọ̀bù pàrágà tán ṣí fún wọ àárín ọdún kan ló ṣubú ọkọ ó ṣubú àlè ó ṣubú àbí ọkọ náà fi 5,000 bá sùn kan wá ń spread nudity ẹ̀ ṣé tó máa ti ẹ̀ ń sọ̀rọ̀ èèyàn afòkún gbàbátà ìwọ tí nudity ẹ̀ spread kiri àgbáyé nítorí ọ̀gẹ̀dẹ̀ 1.5 àánú sísítà mi ṣe mí àánú sísítà mi ṣe mí ọlábánidébẹ̀ òní bánidá abánidá òní bánidébẹ̀ àwọn eléyìí wọn ní nǹkan kan tán dìmú láyé lẹ́yìn ìbàjẹ́ kò sí nǹkan kan tán dìmú láyé lẹ́yìn ìbàjẹ́ gbogbo ẹkùn ọkọ̀ òkè ń lè pákó iṣẹ́ kò ní ayé kò ní wọ́n ṣe fíìmù wọn rí bá ti ṣe olóṣò olódo wọ́n ya orúkọ wa kò wọ́ọ̀kì wọ́n gbé màtíríà látọ̀dọ̀ wa wọ́n ṣubú ìgbà tí ò sájé lára wọn àwọn ọmọ líle ti lò wọ́n ẹ̀yàn gan. wọ́n rí o báyìí la ṣe máa rí ọ táwọn máa ṣe sí kiri ayé ni. so àǹtí Tọ́pẹ́ tí ò bọ́ lẹ́nu mọ́tò lẹ́sìn so ṣé nǹkan tẹ plan lẹ̀ fúnra yín nìyẹn pé táǹtí Tọ́pẹ́ bá ti dé kò ní bọ́ lẹ́nu mọ́tò tí ò bá ti wá bọ́ lẹ́nu mọ́tò ẹ wá máa gbé kiri Ọlọ́run ti ẹ̀kú bá mi ṣe tí mi ò tiẹ̀ mọ̀ pọ́n bọ̀ tó ń sẹ́ pé mọ̀ pọ́n bọ̀ ni
tẹ́tí sẹ́ẹ̀tì kámẹ́rà tí mo wá lọ sàlẹ̀ tí mo tún wá lọ bẹ̀bẹ̀ ẹ bá rí màtíríà ẹ bá rí ọlọ́run ṣe mi mọ̀ kankan ọlọ́run ṣe mi mọ̀ kankan because ẹ pé mọ̀ pé àtọ́pẹ́ wà nù compound mi ni n bá bẹ́ síta ni èmi ò bá lọ finú kan tèmi bó ṣe rí pé mi ṣe máa ń yọ̀ mọ́yàn ẹ mọ̀ pé ọmọ alájẹ ni mi ọmọ ọlọ́jà lè mi ọjà aṣọ mo ń sọ o mo dẹ̀ ń talẹ̀ ọmọ alájẹ ṣẹ́rí àwọn ọmọ alájẹ ó ní bá ṣe máa ń yọ̀ mọ́yàn tó bá yẹ kó wọn pàǹtí ọpẹ́ wà sálẹ̀ ní bá bẹ́ẹ̀ lọ sálẹ̀ ni bá lọ so mọ́ wọn lọ́rùn ni wọ́n bá fídíò mi ibẹ̀ lẹ́nu máa pé set up ní nǹkan tó ṣe ibẹ̀ lẹ́mọ̀ ibẹ̀ lẹ́nu máa pé set up ni ẹ rí i pé ó ń ká wọn lára ó ń ṣà ń ká wọn lára ó ń ká wọn lára ṣé kò tó ká fi wọn kú ẹ wo ìmúra kan èmi mo ń ṣe birthday mi ò dẹ̀ ṣe party àbí àwọn fáǹsì mi sanwó ẹ wo ìmúra kankan ẹ wò ẹ máa. ẹ̀sìn olórògbò ẹ̀sìn ọ̀fíútà dẹ̀sìn olórí burúkú. olórí burúkú ọ̀fíútà dẹ̀sìn olórí burúkú tí wọ́n bá rí mi wọ́n lè sọ̀rọ̀ tó bá rí mi ó lè sọ̀rọ̀ tó bá rí mi ó lè sọ̀rọ̀ ọ̀nfíútà dẹ̀sìn èèyàn wà nù shopping mall ẹ̀ ó wà nù ilé onípákó lẹ́yìn tó wà nù shopping mall ẹ̀ olóṣè ọ̀nfíútà dẹ̀sìn. ìhòòhò ẹ bọ́ síta ìhòòhò ọmọ ẹ bọ́ síta irú kọ́lù ẹ̀ sí wo ni ìhòòhò ọmọ ẹ tó wà ń ta olórí burúkú tẹ́ bá bóyá gbé okó sẹ́nu eléyìí ganan gbé ni láti inú oyún o dáàbò kú gbà yín bàtà tí ń gbé okó sẹ́nu ikú okó ti pàwé trendy kẹ èmi mo gbọ́dọ̀ analyze nǹkan tó sọ tí n bá analyze ẹ á máa dùn mọ́ wọn ẹ máa gbọ́. ṣó wá sí ẹsẹ̀ ní tuesday àǹgẹ̀rẹ̀ wọ́n ti mí ní ìdíyìn ní ayé mi nílẹ̀ bí kò kí ló wá pè wọ́n mú. èmi kọ́ ni mo pàǹtí Tọ́pẹ́ mi ò dẹ̀ lè pe àǹtí Tọ́pẹ́ mo máa repeat ẹ̀ mi ò mọ̀ pọ́n fẹ́ pe àǹtí Tọ́pẹ́ mi ì lè pe àǹtí Tọ́pẹ́ ọlọ́run ò ní jẹ́ ń pè wọ́n fún kí ni ngbà tí mi ń ṣe olóṣè olódo bíi tiyín tí mi ò ń ṣe olórí òkúta bíi tiyín ṣé àǹtí Tọ́pẹ́ fẹ́ bá mi talé ní àbọ̀ fẹ́ bá mi talẹ̀ àbáǹtí Tọ́pẹ́ fẹ́ bá mi taṣọ kí mo mi ò lè pe àǹtí Tọ́pẹ́ láyéláyé ó sọ ẹ̀yin lẹ lọ sẹ́ẹ̀tì mi ọ̀pù tẹ́ rò pé ẹ fẹ́ fi dójú tì mí àmọ́ Ọlọ́run dójú tì yín lọ́pọ̀lọpọ̀ ó rí pé ẹ lè sùn ẹ lè wo ayé ò fẹ́ rí yín mọ́ ayé ò fẹ́ gbọ́n yín mọ́ ayé ti rí pé ẹ sí fún ti Kristi ayé ti rí pé titi èṣù ni yín ẹ̀yin lẹ gbọ́dọ̀ rìn mọ́ gbòòrò kì í ṣe mi èmi kọ́ èmi ò jalè bíi ti yín mi ò lu jìbìtì bíi ti yín mi ì tọrọ bárà bíi ti yín mi ò fòkú ọmọ ọlọ́mọ gba donation bíi ti yín kí ló wá mú mi tí mi ò lè rìn gbòòrò ọjọ́ táwọn èèyàn ti ń ralẹ̀ lọ́wọ́ mi mò ń deliver ilẹ̀ ọjọ́ tó ti ń ra góòdù mi ò ta pàǹdà fún wọn ọjọ́ tó ti ń raṣọ lọ́wọ́ mi bàbá luxury máa ń tà orípórí lẹ́mí ni mo lọ yẹn ẹni tó bá jalè ló bọ ọmọ jẹ́ Tom Jones tẹ́tí kígbe olè gan ẹ̀ṣẹ̀ sí apá ìbẹ̀rẹ̀ nínú máàpù ẹ̀yin tẹ́jọ́ team up tẹ́jọ́ set me up láti bà ọjọ́ ìbí mi jẹ́ ẹ̀yin lẹ lè rè mọ́ gbòòrò ẹ̀yin lójú tí ẹ̀yin lẹ ṣẹ̀ sí títí ayérayé ẹ̀yin láyé ò ní gbọ́ mọ́ ẹ̀yin láyé ò ní rí mọ́ ẹ̀yin lẹ ní lè rìn mọ́ nínú ayé gbàrọ̀ Ọlọ́run kì í ṣe mi kò kì í ṣe mi ẹ̀yin ni ẹ̀yin olè ọ̀lẹ opportunist ni yín ayé rò pé títí Kristi ni yín àmọ́ ojú ayé ti rí báyìí pé ẹ̀dákẹ́dá ni yín ẹ̀dá ibi ni yín
ẹni bí ni bí mo ṣe ń bò yín láṣìírí tó ẹ ṣáà fẹ́ káyé mọ̀ pé ti set mi ọpẹ ti mini mi láti ọjọ́ tí mo ti ń sọ fún gbogbo àgbáyé pé a ní apànìyàn ni yín ṣe ìkà ni yín ó ṣẹ̀ṣẹ̀ ń yí àwọn ayé ní báyìí bí mo ṣe ń daṣọ àṣírí bò yín tó ẹ gbà tó rẹ́ni ẹ̀sìn ni yín ẹni èpè ni yín tẹ́ ẹ bá ṣẹ̀ sí yẹn kọlẹ̀ ní dákẹ́ ẹ̀yin lẹ̀ lè rìn gbòòrò kì í ṣe mi Àkànkẹ́ kì í ṣe mi ẹ̀gàn mi dògo mo rìn mo yan fanda Tolúwa ló máa ṣe Tolúwa ló máa ṣe kíni Tolúwa ló máa ṣe kì í ṣe títí ènìyàn Olúwa ló máa ṣe pé mo ń lo maturity fún yín ọkàn ya yín ò balẹ̀ ẹ ṣáàfẹ́ káyé mọ̀ pé setup ní sẹ́ẹ̀ ẹ ti plan kíní yẹn sílẹ̀ ẹ wá sọ báyìí ẹ wá ṣe báyìí ẹ fẹ́ káyé mo dẹ̀ ń bò yín láṣìírí ṣùgbọ́n ẹ wò pé irọ́ sẹ́ àfi tẹ́ bá ṣẹ̀ sí. ẹ wò pé àfi tẹ́ bá ṣẹ̀ sí pé tẹ́ ẹ bá ṣẹ̀ sí yẹn o ẹ ní lọ. ẹ wò pé tí ẹ bá ṣẹ̀ sí yẹn ẹ ní lọ. ẹ̀yin lẹ́ni ẹ̀sìn lẹ́ni lánàá ẹ̀yin lẹ́ni ẹ̀sìn lẹ́ni lánàá lọ́la ẹ̀yin lẹ́ni ẹ̀sìn títí.